happy new month kó olóyìnbó ti wílé yìí onídẹ̀ẹ́jọ́ kínní òun nínú oṣù kejì ọdún 2022 mo fẹ́ wí ọ́ ọ̀dẹ̀ yóò wí ọ́n lòmúrìn kí bíbélì tẹnu mọ́ òun náà ni wí ìgbàgbọ́ láìrè súṣẹ́ òkú ni wọkọ̀ ìwọ gbàgbọ́ ọdún 2022 ọdún lọ àlà ọdún lọ akọ́lé ọdún lọ ṣe gbá wàá ṣà o ṣùgbọ́n wọkọ̀ lu gbàgbọ́ ṣáá ni ẹ̀sùn ṣẹ́ kò mú ti lẹ́yìn èsùn kò ń ṣe èsùn kò rè ọ́ láti ṣe kọ́ ẹ̀ tí adédé ṣàdédé lé ó kọ́ tí a ṣàdédé ṣàṣeyọrí kọ́ tí a gòkè bóyá nú iṣẹ́ ìránṣẹ́ ni bóyá nú iṣẹ́ ọ̀rẹ́ ni bóyá nú ọ̀rọ̀ ẹbí rẹ ni bóyá project kan lọ́wọ́ fẹ́ ṣe ìgbàgbọ́ níní láìrè súṣẹ́ láìrè múṣẹ́ tí lẹ́yìn òkú ni òmòyámú rọ̀ ọ́ torí ọ̀rọ̀ Ọlọ́run kan tẹnu mọ́ nínú ìwé Jákọ́bù orí kejì ẹsẹ̀ kọkàndínlógún níbẹ̀ ẹsẹ̀ 17 ibẹ̀ ní ti tẹnu mọ́ yóò gbàgbọ́ láìrè súṣẹ́ yóò kú nítorí pé orú gbàgbọ́ ni ọkàn dá àṣà ni èso kò yóò èsè rè kọ́ yọ̀ jáde láti bẹ̀ torí náà ètò èyí kò ti wí mo ti gbàdúrà mo ti ronú sí mẹ́ apẹ́ bẹ̀rẹ̀ mo kàn fẹ́ ṣe kò dídí ọjọ́ mọ́kànlélọ́gbọ̀n nínú 2022 kan ti lọ pé wọ́n ti ronú sí pé wọ́n ti plan pé wọ́n ti bọ̀ pé wàá ṣe yìí wàá ṣe tọ̀hún mo rọ̀ ọ́ kọ́ bá wọ olùgbàgbọ́ gbé ìgbésẹ̀ gbàgbọ́ ni jẹ́ hàn nínú òwà rẹ ìṣesí rẹ wí ìgbàgbọ́ yẹn wé omi sójú ṣe ìgbẹ́ lọ́lọ́run ajá kó sọ̀kalẹ̀ látò kájà kan ràn án lọ olùmúrí àwáwí ṣáálí yawílí kété ògbẹ́ láti January títí January ni àwọn kan gbìyànjú ṣùgbọ́n kọ́ńtì orílẹ̀-èdè kan bí ó sí ògan lé wàhálà ọ̀hún oríṣiríṣi àwáwí ọ̀rọ̀ mi àwọn kan rọ́ni ràn án lọ kọ́ ọ̀rọ̀ ni ràn án lọ́wọ́ ẹ̀mí ẹran rẹ̀ lọ nǹkan ní lọ́ọ̀nù kò yọ̀ mú bẹ̀rẹ̀ ni èsù kò fẹ́ ṣe kẹ́ àṣeéṣe kọ́ bá ti lọ́lọ́run lẹ́yìn kọ́ dẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀lì wípé pẹ̀lú Ọlọ́run kété òun ni ṣíṣe mọ́ yá rọ̀ ọ́ lóní kọjẹjọ́ kí ní oṣù kejì kò tí gbèrò ni kúkú bẹ̀rẹ̀ mo wí wà dódùgbàkún á rọrùn mo wà dódùgbàkún á dáa bẹ̀rẹ̀ kó bá ti bẹ̀rẹ̀ ọ̀nìbọn wọn kó bá ti ṣípá òun lè yé rẹ̀ gbé kó bá gbódo mú ní òdo wọ́rìyá multiply rẹ̀ wọ́rìyá òdo times òdo lọ agẹ́ẹ̀tì n kò ṣe lọ́dún kan lọ́lẹ̀ yìí ni yẹ́mi gbà ọ́ lámọ̀ràn wípé kó lùgbàgbọ́ kó dẹ̀ múṣẹ́ tí lẹ́yìn orúkọ mi lòjó ọmọ àbálábí tán wàá dẹ̀ gbọ́ mi lẹ́rẹ̀ẹ́ kan sí ṣeré ọ̀ọ́dẹ̀sí.